Bíbélì sọ nínú ìwé Kólósè orí kejì láti ẹsẹ̀ ìkẹtàlá, ó kà báyìí pé ó ní àti ẹ̀yin ẹni tí ó ti kú nítorí ẹ̀ṣẹ̀ yín àti àìkọlà ara yín, mo ní ẹ̀yin ló sì ti sọ di ààyè pọ̀ pẹ̀lú rẹ̀, ó sì ti dárí gbogbo ẹ̀ṣẹ̀ yín jì yín. Ǹjẹ́ ní orúkọ Jésù, gbogbo ẹ̀ṣẹ̀ àtèyí tó mọwọ́ àtèyí tó mọ̀ nǹkankan nípa ẹ̀, èyí tó ń fa ogun àti ègún sínú ayé rẹ, ọ̀run dáríjì ẹ́ ní orúkọ Jésù. Ó ní aṣẹ́gun dágòrì náà nípa ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn àti nípa ọ̀rọ̀ ẹ̀rín wa. Bíbélì náà ló sọ pé àwọn baba jẹ èso àjàrà, ṣùgbọ́n àwọn ọmọlẹ́yìn kan gbogbo ẹ̀ṣẹ̀ èyí tí ò mọwọ́ tí ò mọ ẹsẹ̀ tó fa ogun àti ègún sínú ayé rẹ, ní orúkọ Jésù, pẹ̀lú agbára tó ń bẹ nínú májẹ̀mú ọ̀dọ́ àgùntàn, apá gbogbo rẹ̀ ní orúkọ Jésù. Ní ẹsẹ̀ ìkẹrìnlá, ó kà báyìí pé ó ní ó sì ti pa ìwé májẹ̀mú òní rẹ̀ tí ó lòdì sí wa, tí a kọ nínú òfin èyí tí ó lòdì sí wa, òun ló sì ti mú kúrò lójú ọ̀nà, ó sì kàn mọ́ àgbélébù. Mo gbàdúrà fún ọ, gbogbo àkọsílẹ̀ òkùnkùn lórí ayé rẹ, gbogbo àkọsílẹ̀ òkùnkùn lórí ọmọ rẹ àti lórí ọkọ rẹ, gbogbo àkọsílẹ̀ òkùnkùn lórí ògo rẹ, ní orúkọ Jésù, a fi ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn pa wọ́n rẹ́, a fi ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn pa wọ́n rẹ́. Ó ní ó sì ti pa ìwé májẹ̀mú òní rẹ̀. Àìsàn èyí tí a ti kọ mọ́ ọ ní ìjọba òkùnkùn, àgbàná lórí ayé rẹ, àṣedànù, àìsàn rọpárọsẹ̀, high blood pressure, hypertension, èyí tó lè fa ìnira àti àgbàná sínú ayé rẹ, a fi ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn pa wọ́n rẹ́ ní orúkọ Jésù. Láti òní yìí lọ, o ò tún rógun àgbàná mọ́, o ò tún ṣàìsàn mọ́. Ogun àṣetì, àṣedànù kó dópin lórí ayé rẹ. Ọ̀nà rẹ tó dí kó là sí rere ní orúkọ Jésù, torí gbogbo ogun àkọsílẹ̀ òdì òun la ti parẹ́ pẹ̀lú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Ní ẹsẹ̀ kẹẹ̀dógún, ó ní ó sì ti já àwọn ìjọba àti agbára kúrò lé ara rẹ̀, ó sì ti dójú tì wọ́n ní gbangba, ó yọ ayọ̀ ìṣẹ́gun lórí wọn nínú rẹ̀. Láti òní yìí lọ, bẹ̀rẹ̀ sí ní yọ ayọ̀ ìṣẹ́gun, ó ti bọ́ lọ́wọ́ ogun àti ègún.